ṣàṣàlátù kan fún Muhammadu Ọlọ́run á ṣe mẹ́wàá fún. Salli wa sallim ya ilahi ala nabi Mustafa. Ẹni ẹ̀dùn tó ṣe mẹ́wàá Ọlọ́run á ṣe ọgọ́rùn-ún fún. Salli wa sallim ya ilahi ala nabi Mustafa. Ẹni mo dúkùú ẹ̀ Ọlọ́run mi torí rọwọ́ ìkànnú ẹ̀ nínú ayé mi. Àgbákò ìdààmú ayé ò jẹ́ ó bá mi. Ojoojúmọ́ ayé ṣá ló ń fayọ̀ sọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ mi ti ládùn olóyin ní tèmi. Òróhùn fayọ̀ dọ́pẹ́ lọ Olúwa mi. Dákun jọ̀wọ́ ọba rere wá gbọ́pẹ́ mi. Mo wí pé alhamdulillahi rabbil alamina. Sallallahu alayka rasulullahi. 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 Gauzu gaizu gayyasu ya rasulullahi. Sallallahu alayka rasulullahi. Fatihu miftahul futuhati rasulullahi. Sallallahu alayka rasulullahi. Hamadu hamidu mahmudu rasulullahi. Sallallahu alayka rasulullahi. Allah sallallahu alayka.
وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار وما بينهم تراهم سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم بالإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يجيب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما له من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم. اللهم صل على سبحان ربك رب العزة عما يصفون عالية منا إلى ريح ولا أسر على سليمان فاروق ودولته مع فئة والسلام اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق وعلى آخر ما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. عادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. أي النبي محمد صلى الله عليه وسلم. عليكم يا الله أتي عنوي وبا شيخ حامد التجاني رضي الله تعالى عنه. وبا مولانا شيخ إبراهيم النياس رضي الله تعالى عنه. وبا شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. وبا صاحب الولاية الكبرى فضيلة الشيخ هادم عبد الله العلوري تغمده الله برحمته آمين. عليكم يا الله أتي أنا الله وبابا ومرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الهدبي رحمة الله عليه. ọlọ́run wọlá àwọn bàbá tí a dárúkọ tá a sì tọrọ fún tí wọ́n ti lọ síwájú ọlọ́run. bàbá wa Fadilatu Sheikh Al-Mustafa Al-Mudir Al-Akbar الجامع بين العقيقة والسريحة وهو صاحب الوقور فضيلة الشيخ مصطفى Onikijipa أدام الله ويده. ọlọ́run mọ́sá járí bàbá pẹ́ àwọn àlùfáà wa tí wọ́n ń darí ètò látàárọ̀ wọ́n sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà kéré àmọ́ ìwo wọ́n láwọn ti mọ bàbá ní ìsìn
ó lé ní 30 ọdún àwọn ọ̀wá ní kílà bó ṣe pè ní ọmọ kan rí ọlọ́run kó wọ̀ sánú ẹlòmíì náà fúnra ara rẹ̀ náà lọ́fọ́rọ́ ara rẹ̀ kọ orí ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ mọ́ níbi òkúròrò àtàìlámọ́ra èmi náà sì jẹ́rìí sí sí àpá wa sọ bẹ́ẹ̀ nǹkan kún òbí bàbá nú rí nǹkan ò sì dùn wọ́n rí bàbá ó sì ẹ́ fìyàn rí ọlọ́wọ́ wa sórí fẹ́ nìkan kárí ní bàbá wa bàjẹ́ látàrí orí tó lọ sí fẹ́ nù. owó kìíní wọ̀nyí ẹ̀bùn ọlọ́run ni kò yí sí fún ẹ̀dá lásán tí èsì ànábì ọlọ́run ànábì ọlọ́run ṣàánú ní alámúnásírà alákàsọ́dìrákà ọ̀dẹ́ni àǹkà ọ̀sùnrákà ànábì ọlọ́run sọ pé sàwùkọ́ kìíní yẹn fún kéèta ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún ní kẹ́límà ní ànábì ọlọ́run síbẹ̀ bọ̀ ọlọ́run wá fi bá bàbá lò nínú ẹ̀sà tọ́lọ́run sa bàbá nìyàn ọba tó wá sàyín lẹ́sà bẹ́ẹ̀ tó sì ṣàánú yín tó ní ẹwà yẹra ìwà ẹ̀sìn ríṣẹ́ sí afọlọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run máa fi àánú ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run gbọ́ ọjọ́ tẹ̀ tí ń lo ayé ẹ̀ ń ṣiṣẹ́ ní wàhálà lè ṣe àsìkò jíjẹ lẹ́wà yìí àsìkò tẹ́ jẹ́ yọ ọlọ́mọ ti mú ikú ń bẹ̀. lásìkò tó yẹ ọlọ́run ní kí gbogbo àwọn ọmọ yín àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ti rè àwọn àyè tó ti kú tẹ́ ti sọ́dá láàyè afáàtọ̀ nígbà tí di ànábì ó ní àhúkà Ìsá. أخوك عيسى دافيت بابا ملأ فتحيت جيالا من الأمم أخوك عيسى دافيت بابا ملأ àwùkà Ìsá ọlọ́mọ ìyá rẹ̀ òfìyàn nẹ́bí ó ní àwùkà ọmọ ìyá rẹ̀ Ìsá lẹ̀ ámẹ́ríkà nẹ́bí àkókò náà bóyá kò tiẹ̀ tí ì fi tán lẹ̀ ámẹ́ríkà bóyá dákú sí lẹ́yìn lẹ̀ ámẹ́ríkà ọlọ́kàn pé òkú kan lẹ̀ ámẹ́ríkà ó pò òkú kan àkókò ọ̀hún fàtọ́ ọmọdé ó sì kù sí. ó lè kú sí ní pé a lè sọ àmọ́ ànábì ọlọ́run ní í ṣe fèèkì àmọ́ ọ. wọ́n ta ìdájì alámìnàlè ọmọ mi. ọ̀nà àǹtà ìdájì alámìnàlè ọmọ mi. àyẹ̀kà àdìyálá ìwọ́ye àdìyálá ń jẹ́jẹ́ mú jílù. àǹtà àyà ìta ó ní wọ́n yẹ àwọn àìmọye èèyàn ló ti yè. nígbà tí wọ́n mi nínú àwọn ẹ̀dá bàbá tí ọlọ́run tá a fà ń bá rí rù. àyè tá àyà àwọn ìyè àwọn òkú kọ̀ọ̀kan gbogbo já ìdíláyé òkú ni ẹni tí ọmọ ọwọ́ tó yàtọ̀ lósì òkú ni ẹni tá a fi álìfù wọn tí ó lè pé tá a bá ní bá ọmọ tá a ní tá a ní ihe tí ò yé sí tá a ní ibi tí ò yé sí ẹ̀yin wá pọ̀ àwọn ẹ̀rọ wọn wọ́n gbarí lọ ayé ta ayé alámìnàlè ọmọ mi wá ta ìdájì alámìnàlè ọmọ mi. ilé àwọn bàbá ìlànà ní sọ pé látàṣà bá ní nàìjíríà kú ti lórí sẹ́bí nílò àyàwó àti irú wọn ni bí wọ́n bá lọ lọ́lọ́run ní bọ̀ dákun. irú wọn wọ́n sọ pé bí wọ́n bá ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ tí wọ́n dákẹ́ wò kú. àwọn tí ń sẹ́ kí wọ́n má tàn ọlọ́run mọ́tà fẹ̀mí yín rẹ̀ ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run bá wa fún yín jù báyìí lọ. èyí tá a wá ní ti lọ́dọ̀ ọlọ́run tó ṣe fáwọn ọ̀rùn yín lánàá wọ́n ní pé gbogbo ẹni tí ọ̀fọ̀mọ tiẹ̀ lẹ̀ tó wá ń bójútó ọmọ ọlọ́mọ arẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá ṣèkè Adam bàbá ṣèkè Adam ìgbà tágbára ń bẹ
tí bàbá bá wọnú kíláàsì wọ́n kọ́ àwọn èèyàn ní kéwú látàárọ̀ kò sí ìsìtìráńgbà náà bí wọ́n bá ti wọ kíláàsì àyílà ni ó ń làwọn ń já irun ní bí wọ́n bá wá kírun òní bàbá wà ní kí wọ́n sinmi wákàtí méjì ni wọ́n fi sinmi wọ́n wá kálá àsárì tí wọ́n bá ti wá kálá àsárì tán wọ́n tún bẹ̀rẹ̀ ìdírásà wọ́n ní ẹ̀ wá sí lẹ́sìn ìrọ̀lẹ́ wọ́n wá wọ di mágárì wọ́n wá ṣe fún àyìnbáyé ọdún wọ́n wá ṣe wàhálà yìí bẹ́ẹ̀ lórí àwọn ọmọ ọlọ́mọ wọ́n lè la ọpọlọ ẹlòmíì kí wọ́n rọ́ sí ibẹ̀ kọ́sá wà ń bẹ̀ àwọn arígbọ́ kan tí bàbá kọ́ máa tiẹ̀ wípé wọ́n bí yẹ ẹ̀kọ́ ni tó kù nínú mi wọ́n kàn fún wọn lẹ̀ fọ́lọ́ mi bá a ṣe wọ kíláàsì làwọn àyókù náà wọ̀ bẹ́ẹ̀ ni mùdírò ní wọ̀ ṣé wà bíbù bẹ́ẹ̀ ni sọ́bánà wọ̀ ṣé sọ́bánà bẹ́ẹ̀ ni ṣé abdullahi wọ̀ bẹ́ẹ̀ ni ṣé jamali wọ̀ bẹ́ẹ̀ ni àfáà àṣẹ òdùwánù bá a ṣe wọ kíláàsì náà wọ́n wọ̀ ibi wọ́n ti wá kàkéwú àmọ́ ìmọ̀ náà kà dé lógìdì ni tó ju agbára tí wọ́n gangan fúnra ara wọn lọ omi bẹ́ẹ̀ lè sọ fún ọmọ kéwù ju bàbá mi lọ tí ó sì sasọ́dún iṣẹ́ tí wọ́n ṣe lára ọmọ ọlọ́run pé lára ọmọ tiwọn èyí ni wọ́n ká wá tààrà kan lọ́dọ̀ ọlọ́run ọba fún yín pé bẹ́ẹ̀ ṣe ìyá àwọn ọmọ ọlọ́mọ yìí tí wọ́n yé wọ́n dùn ní wọ́n dúró wọ́n dá lẹ́nu ọlọ́run tí wọ́n sàmì àfáà mi kọ́ máa kéwù àmọ́ máa kéwù lórí tí wọ́n jẹ ọlọ́run wá ní gbogbo wọn máa dán nítorí pé ẹ̀fara ni wọ́n ẹ̀fà yéṣu wọn tí wọ́n bá ń wá náà ni ẹni ẹ bá rí ẹni tẹ̀lé ẹ bínú ní ẹ bá sì tún rí kò tún sí bínú pé mo ti yọ ti fẹ́ sọ ikú wọ̀nyí ìsọmọ alábìbáríkà kò sí bẹ́ẹ̀ ọlọ́run tí sẹ̀sán tó ṣe máa tàná tó ṣe máa bá tàná ọlọ́run tá sẹ̀sán bẹ́ẹ̀ fún yín mọ́ra yín láì lójú ayé yín ẹ bá dàgbàdàgbà tẹ́ lọ́bí àgbáre ọlọ́run mọ́ra yín láì lẹ́yìn àbárúkọ náà ẹni ọlọ́run kíkí mo fi kí bàbá bọ́dára bàbá ń wọ ẹ̀yìn tí ẹ wá lóòtù bàbá lẹ́yìn àfáà ibi kílè àfáà yín kọ́mọ́dá ooru tẹ́ẹ̀gbọ́n ẹlòmíì gbọ́n ipe ìgbèlàwó tó ṣe tiwa ẹ má ronú bẹ́ẹ̀ ní sàṣà ọlọ́run ti fèsì bẹ́ẹ̀ kí ẹ tẹ́ bá àti à ń lọ ṣe tiwọn náà kí wọ́n ṣàìjà o gbogbo yín náà kẹ́ẹ̀kẹ́ àwọn kan ṣe ń bì kan náà ṣe bàbá náà wọ́n jẹ́ àmẹ́sí bẹ́ẹ̀ tọ́lọ̀ ń fọ́ ó ti fọ́ lára bàbá Ramadan ẹjọ́ tí ọba Ramadan wà márikásì bàbá náà òróró pé òun lè ṣe kankan mọ́ àníyàn rẹ̀ náà ní pé jẹ́ ṣeré yìí òróró pé bọ́n bá ṣe ń sá àmọ́ wà àjò márikásì ọlọ́run sì ń wò ó àmọ́pọ̀ ọlọ́run ní wọn náà wà lọ ṣiṣẹ́ ọlọ́run wá gbé sábàbí àti kádàrá dé iṣẹ́ tí bàbá Ramadan wá sí ní ìsìn tó wáyé pé kí ó ti jáde márikásì tó ti kéwù tán láti fi dájú ẹ̀sìn ló ti kájú pé òun fẹ́ lọ dúró ni ó lè má rí ohun tó ṣe ní ìsinsìnyí. nítorí ara àwọn èèyàn tí wọ́n já tí wọ́n ti lọ dá tẹ́lẹ̀ ibi ọmọ ti jọ lọ àní tí wọ́n ṣe àmàníyàn pé ìgbà tó tà fáà mi ojú òní tà fáà mi ọlọ́wà ló lórí tì mí náà. kọ́mítà rúbẹ̀ mbẹ́fẹ́ yìí náà tẹ̀ wà lára bàbá ọlọ́wọ́ ojú tẹ̀ yìí náà. orúkọ náà àwọn ẹni ọlọ́wọ́. gbogbo àwa tí wọ́n fún ní àwọ́ọ̀dù táfà wa Ahmadu Tijani oníyanjú tó fún ní rìsáàmù ọ̀tá àtàkùnlẹ̀ yìí náà wọ́n wà nígbà láyé àṣìṣìm ọlọ́run ló kí yín ló fi ní kò wọ́n kí yín iṣẹ́ tọ́lọ́run ṣe lọ́wọ́ ló gbé sí òun nílà inú òròyìn oríire náà ọlọ́run mọ́jẹ kọ́ bá jẹ́ òun àlùbáríkọ́ láwọn ẹni ọlọ́run owó ẹni tẹ́ ń náwó fọ́lọ́run ọlọ́mọdé ọ̀tán lọ́wọ́ yín àlùbáríkọ́ láwọn ẹni ọlọ́run gbogbo ẹ̀yin àfáà tẹ wàá jòkó ọlọ́ba sàánù gbogbo yín àlùbáríkọ́ láwọn ẹni ọlọ́run ọlá nẹ́bùrọ̀ owó ẹni tẹ́ wàá jọ ọmọ bàbá yẹn kí bí àwọn àjùwà Ahmed Al-Filani ẹ̀ka ní gbogbo yín bẹ̀ tẹ́ yọ ṣe tí ọlọ́run ní kí ọ máa mú ọlọ́run ní ọ máa mú ọgbọ́n ọlọ́run ọgbọ́n náà o àmọ́ bí ọlọ́run bá fẹ́ sáájú ẹ̀dá àjọṣà gbọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ kan wọ́n náà fẹ́ sáájú ọba tó lọ́mọ àwọn àìní mú ọlọ́run ìsàdáwò ọ̀la ṣe ìsàdáwò ọlọ́run lómìnir
سلام الله عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Tọ́pìkì ní tí a bá wa ní ẹgbẹ́ mú wá. Tọ́pìkì náà ní pé muskilatul fakir. Àti kí ni muskilatul fakir wal àti hamd. ájú rẹ̀. Dájú lè kọ́ pé kí ni ìlàjú rẹ̀. Tọ́pìkì ni ó kẹnu díẹ̀. Àwọn àfáà ti sọ̀rọ̀ lérí ẹ̀ púpọ̀. Àmọ́ ọba tí àkókò bá gbà wá ń bẹ̀ á mẹ́nu débẹ̀. Àmọ́ kí n má jẹ̀bi ìwọ̀. Àfáà kan bẹ́ẹ̀ bí àfáà wa àṣẹ́wòsá lòdìní. Ọ̀rẹ́ mi àfáà náà àjọ kéwu àjọ ka ìdájí nídà olólù láti jọ ń bọ̀. Àmọ́ àwọn tí wọ́n gbà dájú ọlọ́run àfáà ní àwà àti lọ ọdílé àfáà. Báà ṣe ń bá a bọ̀ láti rẹ̀ títí dòní ẹlòmíì ti sá. Ìdájọ́ ọlọ́run ti dé ó ti họ ilé àjò òṣìṣẹ́ ni yìí ṣe máa wù. Tí ọmọ àádùn náà bẹ̀rẹ̀ mẹ́wàá á ti jẹ́rọ̀ fún. Àmọ́tà àfáà gbà dájú ọlọ́run yìí pé bọ́lọ̀ ti pín tiẹ̀ ni. Òkè kọ́ má pín tiwa náà fún wa, ọlọ́run ti pín tàbá náà fún wa. Ìyá ọlọ́run pín fún yín ọlọ́run máa bá a jẹ́ òun. Ọlọ́run àgbàlagbà. Bísímìlá. Àǹtẹ̀yà ṣíkì kúrò àmústanẹ̀bí. إنني لهنت مقصدي يشبع أيدي الهلا يا سيدي يا سيدي وتساعدني أنا وتدي ومن سكين ترى ما بلبي عنك يا مسكين شيء طلبي عنك يا مسكين شيء طلبي يا أبا بكر عليك ثقتي لا تدعني للهدعي والوتين إنهم يوم يزيدون أولي سيهم حمل المربي الوزني إنت ديواني إلى مما أروم اسمك مما تروم على نار أربي أزي أتني أمامي وأهلي لم تكونوني أمي كيف رجالا إنهم في سورة وهناك لقومهم لسورة سورة شيء بالغ لدعوتي غير واني هم إياه قدوتي مصطفى ياسين يكون وسلي أحمد الفاسي تجاني أبدي وبقولاي بفيدتنا وكسالي صاحب وجاتنا فافتحوا لي بابا فادخلوا بكم لأسيرا في الغد حياكم أثقل أوما إلهي برضا نار مسكين شيء مرتدى وكذا فاروقنا يا ربنا يا رب ما لوري آدم الأسوتنا سواتنا وسلام الله دوما سرمدا للنبي هازمي أبدا وسلام الله دوما سرمدا للنبي هازمي أبدا وقل الحمد لله سلام على عباده الذين اصطفى الله خير أما يشركون
أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن يشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن يعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أرني مجالا صدقي وأرجني مخرجا صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله أكبر الله أكبر إن دين محمد وكتابه واكوا مكيدا. الله أكبر إن دين محمد وكتابه واكوا مكيدا. Allahu Akbar. Títóbi Ọlọ́run ọba. Ọlọ́run ọba bẹ̀bẹ̀. Ọlọ́run ọba bẹ̀bẹ̀ kú bẹ̀. Ọlọ́run ọba tí ó dá gbogbo nǹkan rẹ̀ pẹ̀lú ètò. Òun ló rán Ànábì wa Muhammad. Tóra Ànábì ni Masalul Ala. قل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. Masalul Ala fún gbogbo tí ẹ̀dá bá fẹ́ ṣe láyé, fún gbogbo ntọ́ bá fẹ́ jẹ́ àti ntọ́ fẹ́ dà àbí ntọ́ bá fẹ́ yà. Gbogbo ntá bá fẹ́ sọ àwọn àgbà nẹ́bí kalẹ̀ báyìí àwọn àwọ̀ àtàrà nẹ́bí sọ ntá bá fẹ́ sọ lọ́rọ̀ Ọlọ́run. Anẹ́bí lọ́lọ́run rán sí wa jíjà nẹ́bí tiwa. Ìsìlámù sílà nẹ́bí mú wa. Àwa fẹ́ sọ̀rọ̀ nípa mọ́síkílà. A fẹ́ sọ̀rọ̀ nípa pọ́fátì. Àwa lọ látara pé ẹ̀sìn ìsìlámù yìí sẹ́sìn olòṣì ní abẹ́sẹ̀ àbọ̀rọ̀. Ànábì wa tọ́lọ̀ ń fi ìsìlámù náà, ànábì olòṣì ní àbá ànábì àbọ̀rọ̀. Ọba tí ọwá ànábì sí wa tó sì ìsìlámù ọba olòṣì ní àbọ̀bà àbọ̀rọ̀. Bí mo sọ pé ànábì ni Masalul Ala ọ̀dà ànábì láti gbé. Àwa lọ sára ànábì wa Muhammad ibi tí a ti lè rí hálù tí ó sì fi yé wa torí ẹlòmíì alásìgbọ́ ni àwọn àmì wà ní kílọ̀kan èèyàn bí owó ànábì gan fàkírù yàrá olùsí ànábì kéfì olùsí tí wọ́n sọ òun. Bọ́ọ̀ bá rí àwọn àfáà tí wọ́n kọ tírà wọn a fi yẹra wọn ní fàkírù yàrá. Oní àná òní Al-Miskin Bilah, oní àwọn òní kankan. Fàkírù rẹ̀ ó fàkírù ó fi padà sí Adratu Budia níbẹ̀ kó wọn má gbéra ga fọba tó nìwọ̀n ni pé fàkírù nìwọ̀n. Ìlànà ìkéde ti àìríjẹ. Ìsìlámù ni ẹ̀sìn kan tí ó gbòsì láyé. Ìsìlámù ọ̀gbà rárá bàtàtà.
níbi kó tiẹ̀ fàyè ẹlẹ́ ìsìlámù fàyè ẹlẹ́ ọ̀nà tí ọ̀wá gbà tí òbí fàyè rẹ̀ lẹ̀ ìwà yanjú ẹ̀ fún ọ nítorí pé àwọn àfáà wọ́n ti jó ìwà bàbá sí Ádámù kọ sínú síra nípò lè dèèyàn tó pé láyé àbíjọba kan fẹ́ jọjọba àbílù kan fẹ́ jẹ̀bi àbídílé kan fẹ́ jẹ̀bi ilé àbáyé fẹ́ jáyé àfikún ọjàgùn kan mẹ́ta ogun tí wọ́n kọ́kọ́ jà ní muharabatul fakiri wọ́n jagun òsì ẹ gbọ́dọ̀ jagun pọ́fàtì tẹ ẹ bá ti ìdìjà nù ra yín ẹ lè tẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ti ìdìjà nínú ìlú ẹnu ìlú ò ní tọrọ bẹ́ẹ̀ bá ti ìdìjà láwùjọ àwùjọ náà ò ní dó bẹ́ẹ̀ bá wá jagun òsì ẹni láti jagun muharabatul jali ẹ wá jagun àyìnbọn education tẹ bá jagun àyìnbọn ọwọ́ akú muharabatul maradi ẹ gbọ́dọ̀ jagun àyìsàn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá pé ní jásíkò òkúlẹ̀ jọ́mìyàn Islam òun wá dé tí wọ́n jẹ́sìn wa á wà tara ìsìlámù lórí pé ìsìlámù fi ọwọ́ ntọ́kàn ni àbí ọ̀fẹ́ ọwọ́ abẹ́sìn nìkan ló fi òféèsì ọlọ́run wá jẹ́ oyè yìí pé mọ́tò ní kò fẹ́ sìn mí má di rádaràda mọ́tò ní kò fẹ́ dúró déédéé má gbàgbé ẹ̀tọ́ mi onífàmùtẹ́ kì í fi. ìmọ̀ àtàkà lóhùn dára lè ákíá. wàlá sàdásí ìbákàmínà dúníà. wàásì kàmá àṣánà lọ́hùn ilé ìka wàlá tẹ̀bùkìlì mọ́sá dàbílẹ̀ àrídì iná ńlá láyé bọ́ọ̀lì mọ́fọ́sílẹ̀. ọlọ́run ní bá tẹ́jú bí máa dákà láhùn dára lè àyíra etí mo fún ọ àtàkà láhùn dára lè àyíra ọlọ́run tí mo fún ọ fi tí mo fún ọ wá ní kíámà ó fi yanjú ẹ̀sìn. màlá tánṣá nasibaka mina dunya. màlá tánṣá nasibaka mina dunya má wàá torí ẹ̀sìn má gbàgbé nàṣíbù rẹ hásù ìpín rẹ láyé ìtọ́ fẹ́ jẹ́ nínú ayé ọlọ́run náà gbọ́dọ̀ gbàgbé má sọ yẹnu débẹ̀ ọ gbọ́dọ̀ sọ yẹnu kọ́ wá gbàgbé ìtọ́ fẹ́ jẹ́ nínú ayé má sọ yẹnu pé torí ẹ̀sìn náà ni kọ́ wá sọ̀jọ́mọlúàbí rẹ lẹ̀ kọ́ má túnjọmọlúàbí rẹ ṣe ọlá ti wá nǹkan tó máa fi kọ́ fara rẹ nítorí nǹkan márùn-ún nínú ẹ̀ ló ti máa yí alimalibasu ó dé ní alimakalu odeji alimaskanu ọdẹta walimarikabu ọdẹni walimatiamu odimamu márààrún wọ̀nyí inú márààrún wọ̀nyí ló ti máa yí ló ti máa bọ̀ márààrún wọ̀nyí tó bá rí ó dojú tẹ̀sí òhùlẹ̀sẹ̀ wà ọ̀wá lè rí bùgbé àfi kó lówó ò lè rásọ̀wọ̀ àfi kó lówó ò lè róúnjẹ àfi kó lówó ò lè rí nǹkan gùn àfi kó lówó bẹ́ẹ̀ ni ò lè rí. nasibaka mina dunya. ò lè rí kò ṣeéṣe fún ọ àfi kó wá álù ọ̀nà wo lọ́dọ̀ ìgbà rí náà nasibaka mina dunya nìyẹn. Anabi wa Muhammad anabi wa ni tí ń jẹ́ kó àpè oríire fọ́ọ̀mànìyàn láyé anabi lọ parí sára nǹkan mẹ́ta anabi lákọ̀ọ́kọ́ alimasikanu anabi ní kó o ní ibùgbé tó dáadáa. alimarikabu salihu. alimasikanu atọ́yìbù walimarikabu atọ́yìbù kò sì ní nǹkan àgbà tó jọjú nítorí bá mú ọ tó lo ẹrù sí ẹ̀tọ́ máa sunkún ẹtì máa sunkún ẹ̀fọ́ lọ́n pé kò yẹ mí máa ṣe ń tẹ́tọ́ àwọn bàbá àtàná kẹsẹ̀ bẹ́ẹ̀ sẹ́ wọ́n ti ẹ̀ fi rìn àárín wọn máa ti lọ ayé yìí ti kọjá nígbà náà fẹsẹ̀ ẹni kò dùn mọ́ wọn. Ànábì ní ó ní ibùgbé gidi ó ní nǹkan gidi ó lọ́lẹ̀ kẹta. Ànábì lọ́lẹ̀ kẹta ni kò níyàwó ni. Ànábì ní tàǹpẹ̀ lórí rẹ̀. Máa wá wu Ọlọ́run. Ó wá ṣetán wá fẹ́ràn ànábì wa níṣẹ́. Ànábì tọ́ná sí wa Ọlọ́run lọ fẹ́ díṣẹ́. Máa wá àwọn tó lọ kílẹ̀ àfa ànábì kò lè ní jẹ́jẹ́ ó ní wá dùn wá. Wọ́n lé mi.
sí nìyẹn wá wà pẹ́lẹ́ tani wá tọ́lọ̀ ń búra fún èwo náà sọ tí ọ̀dà ó ní wá dùn á wà lẹ́yìn wà dùn á. والليل إذا سجى mo búra pẹ̀lú ìyálẹ̀ta ìgbà tó sádò. والليل إذا سجى àtìgbà tó sàn mo búra nígbà tó rù lọ́sàn àtìgbà tó sàn múra padà tí fẹ́ lọ dùn ọlọ́run mo fi méjèèjì búra ó fi méjèèjì búra ní fún tani anábì ti wà íjà ọ̀rọ̀ pé àsìkò yẹn kò bálánsì wípé ìjẹ́ mo lè bálánsì báyìí mi ò níyà mi ò ní bàbá mi ò lẹ́kàn bàbá mọ́ mi ò níyàwó mọ́ mi ò níjà mi ò nígbò mo fẹ́ jíjẹ sí ìmọ̀ akọjá àyè mi báyìí ọlọ́ni lọ́ba bá ó fẹ́ ọlọ́run fẹ́ tàbí lọ́pọ̀ mi wọ́n sì wá ọlọ́run ní kí ni sí ọ iṣẹ́ mi ètàn ọlọ́run ni mo búra ó búra fún kọ́kàn àyè ò lè bá a balẹ̀ ọlọ́run ní ìní pọ́ọ̀tì láyé lẹ́mìí kò ń bẹ̀. ọlọ́run ló nílò owó yìí pé òǹlówó òǹníga ònígbò ọlọ́run yóò dájú nílò ìṣó. owó bá ara mẹ́ta ń ṣe yìí tí wọ́n ń gbádùn yìí ọlọ́run lọ́bẹ̀ yìí àti ń ṣe tí ó yọ nínú. Alamu. ọlọ́run wá fẹ́ ká fún ibi tó bá rò pé kò lè pọ́ sí jẹun ni mo ti bẹ̀rẹ̀ ṣẹ́ lórí rẹ̀. Alamu ẹni káyọ̀ tí máa fà á. ọlọ́run sọ́kọ̀ ọmọ òrukàn ní ọ́kì tó bọ̀ tọ́ òní òní bàbá ọ̀lẹ́bí mo sì bọ́ tọ́. Wọ́n jáde kàdó ọ̀la fàdé. ọlọ́run ní tó ọmọ náà tẹ́lẹ̀ ni ọ̀dójú ọ̀nà mà àwọn náà mọ̀ bára fọ̀nà mọ́ odi méjì. Wọ́n jáde ká ìlà ibi tí mo lọ nù màá bá tún fa kiri nù. yàrá ka ìgbà àná ní ṣe mo rí ọlọ́lọ́sì olùsílẹ̀ jíṣẹ́ ni. fáàgì náà kí n tó jà dídá pa ilé wọn lówó jòkótì kó lè rọrùn. fáàgì náà kí n tó bá Bákárì fún ọ. fáàgì náà kí n tó gbé Usmanu fún ọ. fáàgì náà Abdulrahman kùnà áwùsí. fáàgì náà sáàdì kùnà Abdulkasi. kí ọmọ máa kó báwo ló ṣe jíṣẹ́ láì lówó lọ́wọ́ tí Islam jẹ́ sí olòṣì ni ọlọ́run ní sọ fún ànábì wọn kó rí ẹbí olòṣì ní olòṣì òsì lè jíṣẹ́ mi níbo lágbára yóò ti ka wọn kí lọ fẹ́ mà tó ń wí wẹ́pọ̀ ọ̀rà wẹ́pọ̀ ìbọn jagun àbò oníjagun kí lọ fẹ́ fi rà owó tó ma níwà ní ẹ lójú ogun ẹ fẹ́ rẹ sí ẹ fẹ́ rọfà ẹ fẹ́ ra gbogbo nǹkan ẹ gbé oúnjẹ dání ó yí sí bẹ́ẹ̀ ní gbogbo tẹ́ ẹ fẹ́ pílánì kí ẹ fẹ́ fi ṣe owó lẹ́ẹ̀ṣẹ́ o sì ránṣẹ́ onídìí pọ́ǹpù ọlọ́run ní ìlú àjìná èmi ọlọ́run bá mọ ọ̀rọ̀ lọ́wọ́. Màmá ní àti màbàlá dákìhár. ọlọ́run ní Amali yatima. ìkan wá fẹ́ kí ọ lọ láti bó ṣe wà lánàá bọ́ bá ti wá rọ́mọ òru kan bí irú rẹ̀. Fala dákìhárí. ọlọ́run ní má jágbe mọ́. Wọ́n máa ń sá ìlàbàlá dákìhár. ọmọ tó ní ìyá tó ní bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá sí ọ lẹ́sẹ̀ mẹ́wàá olùfi mẹ́wàá wá bí tó bá ti bọ́ mọ òru kan tó bá sí ọ lé mẹ́wàá ọ wà á bí ní méjì àbẹ́yọ̀ kan látẹ̀kẹ́ ọlọ́run ní má jágbe mọ́. Wọ́n máa ń sá ìlàbàlá dákìhárí. ọba bá lẹni tí ń béèrè ọlọ́run ló ṣe ọ̀dà òní ni àyìní ló sùn lọ́dọ̀ rẹ̀ ní fún wa ń bí ọ tó wá bí ọ má kọ̀ fún un. Wọ́n máa bí ní màdìrà bí kábàádì. ọlọ́run ní tí mo bá wá bí ọ tán má wàá bú bí o tí mo ti kó owó kíní yìí tí ọkọ máa ṣe bí aláìní ọlọ́run ní kó wọ́n sọ gidi. Amma bi ni'mati rabbika fahaddith. Gẹ́lẹ́ gidi. Amma bi ni'mati rabbika fahaddith. Mọ́tò gidi. Amma bi ni'mati rabbika fahaddith. Náwó gidi. Amma bi ni'mati rabbika fahaddith.
pọ̀ fẹ́. Ọlọ́run fi kí ní àyè pé Ọlọ́run sọ fún wọn tó sí i. Ibẹ̀ Ìsìlámù kì í ṣẹ̀sìn olòṣì. Ó kí ní Ìsìlámù níbẹ̀rẹ̀ ẹgbẹ́ kan nìyẹn. Ẹgbẹ́ tí Ìsìlámù kí o tún fi fẹ́ òsì òun ló bí sàká. Bẹ́ẹ̀ báyìí pé kó ṣe ọ̀sẹ̀ ńlẹ̀ kí ló fa sàká nù Kùránì. Kí ló lọ́n fẹ́ fi sàká ṣe? Máa gbọ́ gbà tó lọ́n tú ọ̀rọ̀ sàká lórí kí ló fi tó. إنما الصدقات للفقراء إنما الصدقات للفقراء إنما الصدقات للفقراء. Ọlọ́run ní sàká tí mo ní ẹ yọ nínú owó yín ẹ̀yin tẹ́ ẹ ní ẹ yọ wọ́n fẹ́ kó sí ọ̀sán ńlẹ̀ ni. Torí àwọn olòṣì tí ò ní kò wù mí láwùjọ yín kó lòṣì ọ wà bẹ́ẹ̀ ẹ̀yin sì ti ní ẹ wá pọ̀ síra wọn inú èyí tẹ́ inú wọn ẹ kó fún wọn kó sí ọ̀sán ńlẹ̀ àwọn fùkàrà ìlọ́kọ́kọ́ mú wa ó ní ní fùkàrà. والمساكين. Nígbà tó tún mú wá tán ọlọ́run olòṣì ni olòṣì lẹ́ni tí ò ní rárá kò ní tí ó jẹ láàárọ̀ kò ní tí ó jẹ lọ́sàn kò ní tí ó jẹ lálẹ́ àmọ́ màsàkínù tiẹ̀ sàn òun ní kò ní tó ní ọlọ́run ní kò ṣe ní tí ò ní tó ní náà sẹ́ wọ́n fẹ́ kó máa ṣẹ́kù lápò ẹ̀ bá fún sàká. والعاملين عليها. Àwọn tí wọ́n ṣiṣẹ́ sàká ẹ fún wọn. والمؤلفة قلوبهم. Àwọn tó jẹ gbèsè. مؤلفة قلوبهم. Àwọn tẹ màálà ti kùrùmù àwọn tá a fẹ́ túkùn ọ̀run ní ẹkùn ẹrú. مؤلفة قلوبهم وفي الرقاب. Màálà bá ti kùrùmù ọ̀hún làwọn àfáà tú sí yí pé afẹ́fẹ́ àti sàká ẹ̀ta ìsìnyà. A lè fún kírísẹ́nì sàká. Ká fi fà wọnú Ìsìlámù ní afẹ́ fi tẹ̀lé ẹ̀ yóò ní ewo tún lè yí mo bá a ti máa yọ ọlọ́dọọdún nù. Sẹ́ẹ̀tù yọ fún mi lẹ́ẹ̀mí kó àwọn bá tún kírun ó tún bá jù lọ. Ẹyọ kan láyọ̀ fún ẹ̀yà tó wọ́n dá jọ tí ó tún pọ̀ àwọn àtàwọn ti kú lóbìnú. وفي الرقاب. Ìmọ̀ Ìsìlámù fẹ́ kó kíní ìkalẹ̀ láti fi lè ṣe kíni kò fẹ́ kó ṣì ó sí. Bọ́bá kò ní lẹ́yìn àbẹ̀wò ó tún wá padà sáwọn tó lọ ní afẹ́yàwó fún àwọn ẹrú gbàmí lọ́nà àlùkòránì òsì náà lọ́wọ́ fún ẹ̀ka tó wá sí ìgbà ìyá àgbà mẹ́kọ̀ọ́. Àwọn tí ò lágbára ni o nínú àwọn ọmọ ọ̀dọ̀ tó onílọ́dọ̀ tó ọ̀dẹ̀ máa kó ó ti tó láti fẹ́yàwó. Àmọ́ owó lọ́sọ̀ọ́dọ̀ lòsì ní ọ̀dọ́ lè fẹ́. Ọwọ́ adolòsì aláìlọ́mọ odolòsì aláìlẹ́bí ọlọ́wọ́ wa fẹ́ kó sì yọ wá ọlọ́wọ́ ní ẹ̀sánú ẹ fẹ́ fún wọn. wọ́n kì í ayẹyẹ mọ́bí kú wọ́n sọ́ọ̀lì ìnàmí ìbàdínkù wáyé máa yí kú. Yẹ́kùnú fukọrọ yùkùní mọ́ omi fadìlì wà ńlá wà sí òní àlì. Ọlọ́run ẹ̀rù ti bẹ lọ́dọ̀ ní ẹ̀fẹ́ fún wọn lọ́kùnrin ní kìbá àjọyìn ni wọn ni. Ọlọ́run tí wọ́n bá jó lóṣì látara pẹ̀fẹ́ fún wọn ó sì lọ ọ̀dà bọ̀. Èmi ọlọ́run ó sì wọ́n lọ́rọ̀ lọ́dà mi. Òsì náà lọ́dọ̀ ń fèsì lọ bẹ́ẹ̀ ni. Òsì lọ fi ọkàn. Òsì ní Ìsìlámù jà lókun níbẹ̀ ń. Òsì lọ́wọ́ bá jà lókun níbẹ̀ ń ní òfin òsì. Ọba tó wá ní Ìsìlámù gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n wá fòsì lọ. Bọ́lọ̀ ṣe lámúmára tó kò lámúmára eléyìí ni ẹ̀ka tí wọ́n náwó ẹ̀sìn náà lọ́dẹ agbada pé. Lọ́kàdí sẹ́mi ọ̀la lẹ́bí iná kọ́ọ̀lù iná fọ̀kìrọ̀ wà nánú agìníyà. Ọlọ́run ní wọ́n sọ ọmọ gbọ́. Sẹ̀mí Allahu. Mo gbọ́ fúnra mi ni wọ́n wá sọ fún mi. Kọ́ọ̀lù lẹ́bí iná kọ́ọ̀lù iná fọ̀kìrọ̀. Gbólóhùn àwọn tí wọ́n sọ lẹ́nu ọlọ́run gbọ́lọ́wọ́ ọba ogun olùsí. Ọlọ́run ní máa gbọ́ wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́ mi pé olùsí ní mí. Ó lè mi ọlọ́run. Bẹ̀lì ẹ̀dáwù mọ́tòsọ́kù àdáni wọ́n nánú àgìníyàwó sànàkì túbù máa kọ̀ọ̀dù wọ́n kọ́tí láwọlé àmì àbí gẹ̀rì àkì wọ́n náà kú lùsùlùkù.
ìfòsìròyìn wa ọlọ́ni sábà tí kúkúrú máa ń bọ́ ọdún èyí ẹ̀ sọ ohun ìníyà fi ní ìkọ́lẹ̀ táyé òfìdọ̀ wọn máa kà pẹ̀ pẹ̀lú lólùsì. اليداه مبسوطتان ينفق كما يشاء ولا يزيدن كثيرا. ọwọ́ rẹ̀ ta wá gùdé yìí tó kùkùn tá a máa ò pé ẹ̀yìn ẹ̀dìkílẹ̀ fòsì lọ wá wọ́n fòsì lọ ọlọ́run fún ara rẹ̀ pọ̀ ìyẹn ti dá gbé nínú Islam ẹ̀sìn olóṣù ẹ̀sìn abọ̀rọ̀ yìí bá fi láwọn èèyàn abọ̀rọ̀ ń bẹ̀ kódà àwọn sàábé ẹ̀kọ́ ń bẹ lára wọn irúṣẹ́ Ismail karamala wàdí háwù wọn náà níjòkó báwọn èèyàn bá wá dé wọn wà kó fà ànábì ọwọ́ àṣàdúrà fún àwọn tí wọ́n rí ṣe nínú àwọn sàábé. àní wá ń sọ yìí pé bí kìíní ṣe lọ yóò dá o sàábà alùpùpùrì bìlì ojúrì. àwọn eléyìí ń kóore lọ ní ẹwà náà ní kílá tó yìí wù. yusalluna kama nusalli. ànábì ní ìṣẹ́bẹ̀ ń kírun. ó ní àdìsọ pé àdìwá sọ fún àdìwá sọ wípé àwọn kírun bá a náà ṣe ń kí. ويصومون كما نصوم wọ́n gbàwẹ̀ bá a ṣe ń gbà. ويتصدقون بفضول أموالهم. àjọpàdé nù àwẹ̀ àjọpàdé gbogbo iṣẹ́ yòókù ṣe ládàá àwọn tó wá ní ìdí fi lọ́lá jù nínú owó wọn. وقال الرسول. ànábì sọ̀rọ̀ kó o ní báyà ní jẹ́ ànábì wa bẹ̀rẹ̀ wá sí. أليس الله قد جعل الله لكم ما تتصدقون به. ọtí ló lè tó yìí wíwẹ ọ̀nà mi bẹ jẹ́ kó lè gba aládàá yìí ló ti fi sàrà ẹ̀ ìbá gbé tí lọ́nà náà. إن بكل تسبيحة صدقة. àlẹ́mi lè bá ti bí àlẹ́ àti subhanallah alhamdulillah. وبكل تهليلة صدقة. ẹ̀yin náà ti sàrà nù. وبكل تحميدة صدقة. ẹ̀yin náà ti sàrà nù. وببدي أحدكم. bẹ́ẹ̀ bá ti súnmọ́ àwọn ìyàwó yín tọ́jú àdáàdì anábìlẹ̀ ti sàrà nù. ẹ dákun gbogbo tọ́ka kalẹ̀ èwo làwọn olówó ló lè ṣe. lẹ́yìn owó tí wọ́n ná àlílẹ̀ ní bàtìrì jẹ́. ọwọ́ àlọ́ fi ara rẹ̀ sí wọn fà. ìwọ̀n lọ ṣiṣẹ́ lọ́sàn-án yọ nígbà téèyàn lọ ṣe bí gíràbí kankan àwa rówó tó bá rówó yọ wá pé owó ìṣúwẹ́ta. ọ̀nà mẹ́rin tó bá bá òun sí mẹ́rin àwa amúdá kan á ní akamakala afọ àmọ́lì tó àwọn kan tọ́jú mẹ́ta nù yọ nàkà lóru á nàkà lọ́sàn-án tó bá di gbàǹgbà báyìí ó ti náà tó olùfà nàbí ọba dọ̀sán tó àjòkó ní abáyé wọn nídìí gàgà alówó nì ánàkúnmọ̀lá yóò fowó lẹ̀. wàsíra àwọn ara wọn tí wọn bá ní ìdí nǹkan tí wọn bá lọ bá àdéhùn fún wọn wàhálà àníyàtà tó bá di pé ẹ wá donate ọ̀rọ̀ ìsílẹ̀ tànàbí bá ti pè wọ́n àdìrò tún jáde ọlọ́ọ̀ni jẹun tó àti rí rẹ fún abó òfin yẹn sẹ́nìkan tó sẹ̀ tó dé. owó fọ́sì inú tí a gbọ́dọ̀ mójútó nǹkan mẹ́ta lèèyàn gbọ́dọ̀ ní sùúrù ẹ̀ má ní sùúrù débẹ̀ má ní sùúrù lérí òsì ó sì ọmọ tán oníbọ̀lọ̀ ṣe mú wá nù ẹni tó yọ dáa fún ẹsẹ̀ ni ó tún sí lọ́rùn ni ayé sì ní sùúrù lérí àìsàn. káìsàn ó jẹ́ kó ní àtọ̀ inú àárẹ̀ lọ́lọ́run tí máa ń gbàgbé èèyàn ọ̀pọ̀ ẹ̀mẹ́. ẹ̀kẹta wọ́n ní sùúrù fọ́ta
ọba títí má ti gbọ́wọ́ bọ̀ wọ́n ti ìjó gbélé tó fi gé ilé ẹ̀ka náà. wọ́n má jọ ìjó gbé rárá tó fi gé ó ilé ẹ̀ka náà ni. kí ló fẹ́ gbé sí? Islam òun fi àwa pé ẹ̀sìn yéé ṣẹ́sìn olòṣì ẹ̀sìn kan tó bítífù ni. kò wá bí òsì mu sẹkíbìrì àrùtọ́lá ní ọ̀kan náà wà fà òun lọ kọ tíra ìgbà tí ń béèrè yí pé kí ló dé tí ọkọ̀ sílámù lọ sẹ́yìn àwọn ọkọ̀ ẹlòmíì tó lọ síwájú sẹkíbìrì àrùtọ́lá ní yóò rí bẹ́ẹ̀ ó ní pọ́blẹ́mù ta nínú sílámù yìí pé ayé tí àìsètátá kò ń bẹ̀ àdìkí àmọ̀tá àìsètátá lọ òun la ní kákọjú sí. ayé ta ìṣẹ́fẹ́dá kó bẹ́ẹ̀ àwọn nípa kẹ́hìndé ìgbé ìsìlámù gangan òun gangan ni kó báyìí máa rè. ó ní pè wá lọ sí sùúrù fi dúnìá ṣé kámọ̀ wáyé ìsìlámù òbí àmọ̀ wáyé àwọn alọ́nà tó dáa ni ó ti ká dára rẹ̀ áhírà. àmọ́ àlù ibi tá a ti wá ní pọ́blẹ́mù tó fi dàbí pé wàhálà wà pọ̀ lùsùlámù ojú táwọn àfáà fi wò pọ̀ ojú táwọn onímọ̀ fi wò pọ̀ àmójú méjì ọkọ̀ mà pípọ̀ ojú pìnà àkọ́kọ́ ni pé gbogbo àwa tá a jẹ́ lẹ́sìn fàgbàdùlà àwa tá a jẹ́ àfáà a fi màárà bátìrì fákìrì sí di ẹ̀sìn gángan bọ́ bá rí pásítọ̀ nísìnyí ó lè jẹ́ báńkà ó lè jẹ́ ẹnjìníà omi ọ̀yà nǹkan mi ó lè jẹ́ tírélà màárà bátìrì fákìrì lọ́wọ́ àdọ̀hún àwa lòun pásítọ̀ ṣọ́ọ̀ṣì ó rówó ṣọ́ọ̀ṣì o kò rówó ṣọ́ọ̀ṣì o ó ti níbi tí ó máa rówó mórí bù ti wà fún wa. àwa kéwútà ní ìṣẹ́ la fẹ́ sàfà kéwútà ké sàfisikẹ́ẹ̀tì wa ni wọn gbà ìlú ọ̀wẹ́ pọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn kọ́ lọ bí súná àbọ̀lọ kí n sókúra àbí kọ́ lọ sí arábíkítì sà ní wọ́n tó ti wọ́ ibi tí ọba ti jẹ́ pẹ́ ní ọ́fíìsì alálàájì ni òṣèlú ti gbà á máa lọ́wọ́ ìsídẹ̀ ọ̀sán pé ẹ̀yin ò ṣe wàhálà fáńgbà tá à ń dìbò aláàjì ìtọ́wọ́n yẹn tó ṣe wàhálà ọ̀dẹ̀ táì kí ni wọ́n fẹ́ fún ẹ̀dọ̀ṣẹ̀ sí àmà ní bọ́ọ̀lù kí ni wọ́n ń bẹ̀ ọjọ́ ọ́fíìsì ẹ̀ ní mórí dù ọ̀nà wo àwọn bàbá jọ̀hún dẹ̀ ní mórí dù inú mórí dù àwọn bàbá jọ̀hún omi ìkọkùnú wọn àbá ni kò díjà àbẹ́ lọ́wọ́ okùn ní kọjẹun omi inú wọn ń kọ apẹ̀rẹ̀ omi inú wọn àgbẹ̀ ni omi inú wọn ń sọ àwọn tó bẹ̀ wá ń sọ ní àfáàsì ni wọ́n fi ìhun sọ ọ̀hún ṣe mórí dù ibi tí wọ́n máa gbà lówó tí wọ́n fi jẹ àlẹ́ àìdílé nípa ànábì ní kéèyàn jẹnu sí ọwọ́ ẹ̀ kò díjà àbá àwọn lọ́wọ́ omi ìjà tíra àwọn náà ń pè ní káàtì yìí àbá káàtì yóò ké kúrá tíra ní ìjà ní fi jẹun àfáàtì ní àfọwọ́n tún ní àtúnwò ní fi jẹun mórí kù tiẹ̀ ní. lẹ́yìn ni wọ́n tún wá sí màárà bàtà fákì wọ́n ní àṣírí fún nǹkan kọ̀ọ̀kan wọ́n láṣìírí fásọ wíwọ̀ tí asòfin ní jẹ wọn ti bùgátà láì wọ́n mẹ́rin àṣàmìnà láì sí bùgátà wọ́n dánù lọ́wọ́ àbúrò wọ́n láṣìírí ẹ̀ lọ́tọ̀ wọ́n láṣìírí oúnjẹ jíjẹ níbi ebi bá ń pa ni bàbá tó ti ọlọ́mọ sàyà fi wọn bàtà ń tẹ̀sẹ̀ wọlé kéwú ẹ̀ ń lọ wọlé kéwú ẹ fẹ́ máa jágbé wọn wá ní wá bó bá kẹ́mọ wá dànù mí nílé bó bá kẹ́mọ wá wàhálà mi jẹ́ fún ọ ní tọ́mọ fi ṣàyé tọ́mọ fi jẹun ọ wá ní lọ hàn bàbá náà wá sójú náà ọ ní hàn ní láti kúrẹ́ sí mẹ́ta sínú tákàdá bọ́bọ́ wá hàn wá mú gbogbo òun oúnjẹ bíi ráìsì díẹ̀ èlùbọ́ díẹ̀ iṣu díẹ̀ mú díẹ̀ ìṣẹ̀mú díẹ̀ ọwọ́ àfisẹ gàrí owó epo sọ́mẹ́nu ọ̀nà máa ké fúlá tùmọ̀ dáàbò kọ̀ọ̀kan lára rọ̀ wọ́n máa bọ̀ owó ẹ̀hún ní tútù. Alipakiri. Àyíká tí wọ́n bá dídẹ̀ nù. Màárà bá fi ìjú yìí ni wọ́n ṣe òun pé kébi ọmọ pa wọ́n. Wọ́n ní èyí tó jẹ mọ́ pé bá pèsè àsun ọmọ ọ̀fẹ́ ọgbọ́dúndé wọ́n ní tí wọ́n lè sà. Tó wá kù ní stéèjì yẹn pé wọ́n wá fẹ́ ṣe bùkátà
bùkátà wá dé afẹ́ sì máa lọ lé ọkọ ni afẹ́ kó máa ní wọ́n fẹ́ kọ́ bùkátà kan ni wọ́n ní tí wọ́n lè túnú tíra nínú kúndì wọn ló kọ ọlọ́run tí wọ́n pè tọ́nà wọ́n sì bí jọba bí abùkátà ni wọ́n sì máa bàrà bá tó fákìrì àwa lónìí àwa àgbàdìsáàsì débẹ̀ akẹ́kọ̀ọ́ débẹ̀ àtìjáde aládàáfà àwa bọ́sáyé bùkátà ti fà wá kí la fẹ́ fi yanjú bùkátà báwo ni àṣẹ nítorí pa fẹ́ sáyé tákọ̀ lọ́lọ́run báwo la nítorí pa fẹ́ mójútó tọ́lọ́run ọba táyé tara wọ́n bàjẹ́ ọlọ́run òṣìṣẹ́kọ̀ nǹkan bàjẹ́ ní méjèèjì hálù ti bẹ̀rẹ̀ ń bẹ aráàlú fún ọ̀ràn ni hálù ẹlẹ́ẹ̀kejì nínú ìsìlámù òun la fẹ́ gan obìnrin àbí gan ọmọ bọba débùté èrò ní ìsìn bọba ń bá ní sí láláàrú ọmọ bá gàníyà ọmọ bá dàtífá o lè bá iṣẹ́ máa ń bẹ̀ o lè bá kọ́ńfọ́ọ̀tì ń bẹ̀ o lè bá ẹ́sítà ń bẹ̀ nítorí pé o lè bá rẹ́sẹ̀ níbẹ̀ àwọn sáyé wọn máa níwọ̀n wọ́n bí dèdè tí wọ́n lè tọ́ ọlọ́run ní wọn máa wèrè lẹ́yìn bá dénú ìsìlámù ọwọ́ àbí agbára rẹ̀ ọ̀ka ń tó bí gan mọ́ ọwọ́ àbí pé òtí ìkú wọn sì ń gbégùn rẹ̀ ọwọ́ aláti rẹ̀ kàn bẹ lẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ ń lọ ọmọ rẹ̀ gbé bẹ́ẹ̀ ọ̀gá rẹ̀ ń kà téèpù tó ọ̀bẹ láyé kí ló bí wọn fún. o ti ṣe kọjá ara rẹ̀ òun ni ọ̀jẹ́ kó sì kó tètè tán lẹ́nu ìsìlámù kó wá gbà nábì yé àyígbà nábì yé òní pé ànábì ní ibi ọ̀nà àbáyọ wà fẹ́yàn láyé ibi sàwájì ni bọ́ba ṣe fẹ́ mi pípọ̀ sí yóò ṣe dá fún ọ sí ànábì òwí bẹ́ẹ̀ ìyàtọ̀ lẹ́nu sàwájì àti nìkáì lọ́dọ̀ àwọn àfáà báwo la nábì ṣe ní olù sàwájì tó rí kò pé okó wọn kúnlé bọ́ba lè ṣe súnmọ́ ìyàwó rẹ sí bẹ́ẹ̀ lọ tó ṣe sí fún ọ sí àlìfáàdìjù wàlìfàràjù wọ́n máa yẹ tẹ̀ wá káàdì. Dojú ti ìsìlámù má kí ìsìlámù àti ìgbésí ayé rẹ̀ àtẹ̀síkò lè mú méjèèjì papọ̀ ọlọ́run ní tí wọ́n bá ti mójútó tọ̀hún látàdá náà sí bá kámínà nìyẹn. wà á sí ní kàmá sánà lọ́wọ́ ilé rí. ọlọ́run ní tí mo ṣe dáadáa sí ẹni ó ṣe dáadáa sí mi má dúró mọ́ mi má dọ̀tí mi torí tí ọba ti dá fún àwọn ogun mi lára rẹ má jẹ́ wọn ogun mi. ọlọ́ni tó bá dà fún ọtá má ṣe bàjẹ́ lórí rẹ̀. iná lọ́la yéèbó ni mo ṣe dé. kí máa ń balẹ̀ jẹ́ Islam ẹsẹ̀ sí òṣì ànábì tó fi rán kì í sọ òṣì ọba tó ní kì í sọ òṣì ọlọ́mọ kò ti ta wá. ọlọ́mọ kò ti ta wá. Sulaimon bọ̀dọ̀ bá rògbè yá. يريدون تجارة لا تبور وجوها ويزيدهم من فضله إنه غفور شكور الذي من فضله هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد سيما
الوجود ذلك مثل في التوراة ومثل